ẹ sá sọ fún Sunday Igboho kọ́mọ wálé lásìkò. kí ló dé bàbá. ṣe rí mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú lógun. táńtọ́lọ́hún bàbá olóyè mà ti fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí olóyè Sunday Igboho ṣáà pé kí wọ́n má tí ì wá sí Nàìjíríà láti sin màmá wọn wípé àsìkò tí ì tó o. Wọ́n wá sọ àwọn ìdí kan tí wọ́n ṣe sọ bẹ́ẹ̀, wọ́n ṣe àwọn àlàyé kan tó lágbára. Tẹ́ ẹ bá rántí pé àwọn wòlíì kan náà ti sọ̀rọ̀ yìí o wípé kí olóyè Sunday Igboho ṣáà má tí ì dábàá àti wálé. Àmọ́ báwo ni olóyè Sunday Igboho ṣáà ṣe wá fẹ́ ṣe báyìí tó jẹ́ pé wọ́n ní láti wá sin màmá wọn? Ṣùgbọ́n àwọn kan gbàgbọ́ pé kò sígbà tí wọn sì lè ṣe òkú yìí o wípé màjàmásá báyìí là mọ akíkanjú lójú ogun. Ìkìlọ̀ ti ń jáde o lóríṣiríṣi pé kí olóyè Sunday Igboho ṣáà kọ́ máa ti wá. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ pé kí ló ń ṣàwọn tó ń sọ ìran oríṣiríṣi pé kọ́ máa ti wá pé kí ni problem wọn. Olóyè Sunday Igboho ṣáà mo mọ̀ pé àwọn náà ṣèwádìí láti mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Mo ń bọ̀ kí n wá fi ohun tí bàbá olóyin tí wọ́n sọ. Mo ń bọ̀ kí n wá fi ohun tí bàbá olóyin sọ hàn yín. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kí ló máa ṣẹlẹ̀ tí olóyè Igboho ṣáà bá pàpà wá sí Nàìjíríà? Kí ló máa ṣẹlẹ̀? Ẹ jẹ́ a gbọ́ ohun ìkìlọ̀. ẹ sá sọ fún Sunday Igboho kọ́mọ wálé lásìkò. kí ló dé bàbá. ṣe rí mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú lógun. ṣe rí ọ̀rọ̀ MK Abiola bàbá kọ́ ló ń fọ̀rùn kẹ́ Chief MK Abiola ńgbà tá à ń sọ̀rọ̀ June 12 wọ́n ní wọ́n fẹ́ gba béèlì wọn ò rẹ́ni gba béèlì. Alhaji Lamidi Adedibu ẹnìkan ṣoṣo sẹ́ ń pè ní Dàmẹ́rin Ìbàdàn àbí nǹkan ó wá lọ gba béèlì Abiola kò sọ̀rọ̀ tí etí rẹ̀ ọ̀gbọ́n tán. Ó wá ní ẹni tó bá mọ ibi tọ́rọ̀ ó jà sí ọ̀tá ọlọ́rọ̀ ni ẹ jẹ́ ń gba béèlì ẹ̀ tó bá jáde tán àmọ́ tó tún kù. Professor Wole Soyinka máa sọ pé he who fights and run away to fight another time. Professor Wole Soyinka ló ń sọ̀rọ̀ yẹn. Wole Soyinka gbà June 12 náà sá lọ. Ó wá ní ẹni tó jà tó sá lọ kò sá lọ ó sá lọ kó lè ní okun àtagbára láti tó padà wà á jà. bí àgbò tó tàdí mẹ́yìn tó lọ rèé mágbára wá. wọ́n lọ mágbára wá. Alhaji Adedibu ní ẹja gba béèlì ọkùnrin yìí o kò sọ wọ́n sàtúgba béèlì kábíọ́lá jáde tàbíọ́lá náà bá lè múná jáde mọ́ ó ní gbẹ̀tọ́ mi ni o ìyókù ó di sórí tó nígbà tí wọ́n sọlọ sọ́bọ̀ bàbá Abiola MK Abiola bàbá kú síbẹ̀ ni o gbogbo àwọn tí a ti wá ń bú Adedibu pé ọ̀tá Yorùbá ó lọ ń gba béèlì ó lọ ń ṣe kinní kan bàbá fọwọ́ lẹ́nu bá dàbá yìí pé ẹni tó bá mọ ibi tọ́rọ̀ ó jà sí ọ̀tá ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ti Chief Sunday Igboho kó jókòó ẹ̀ l'Amẹ́ríkà àwa a máa sòkú ọdún mẹ́wàá nìbàdàn a máa ń sòkú ogún ọdún tó kù bá ti kú ọ̀pá nánà kẹsàn-án sòkú kọ́mọ̀ tó lóògùn wálé o. ọ̀rọ̀ rẹ̀ ó lágbára. bí yàrá kú lẹ́yìn ọdún mẹ́wàá bọ́mọ kan ọ̀bà tí ì méèkì ẹ̀ àbí ó ti méèkì ẹ̀ tẹ́sí ọ̀bà tí ì pè wọ́n á máa sòkú ogún ọdún bá dà lọ́dọ̀ tiwa wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá òkú màmá rẹ̀ kọ́mọ̀ tí ì wálé kọ́mọ̀ ṣe kí ni wọ́n wulẹ̀ wálé báyìí. kọ́mọ wálé ilẹ̀ sí ìṣe kí ni ó ń gbóná lọ. ilẹ̀ ń gbóná lọ́wọ́. kò gbóná ní ọ̀pọ̀ ọba méjì sọ́lẹ̀ tutù ní ọ̀pọ̀ ọba méjì ẹ̀yin ọba tó máa kí wọ́n máa pọ̀ ọba ni ohun tí a ń sọ náà ni pé ọba tẹ́ ẹ̀rù pé kó lóògùn tí ọba ti ní ẹ̀yin òkú ìsìn ni yín nìyẹn. ìsìn ṣé mo tẹ́ pè ní ìsìn. ìsìn wẹ́wẹ́. ìsìn wẹ́wẹ́. mẹ́ja. ọmọ ẹja yóò dáa fún yín nígbà tí wọ́n. fingerlings àbí fry. nígbà tí wọ́n kidnap ọba kan ọba yẹn ti kú ọba oníbà mo wá sọ fún baálẹ̀ wa ní Ìyèsí pé ẹ máa ń rọra ni ẹ má ta fẹ́lẹ́fẹ́lẹ́ o odidi ọba kan ní jí gbé ní Ìbà yìí o ní baálẹ̀ bá ní. ọ̀rọ̀ rẹ̀ o táńtọ́ lọ ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbé ọba wọ́n jí ọba gbé o bẹ́ẹ̀ bá ń lo oko ẹ má wọn lọ lálẹ́ mọ́ o ẹ má lọ dàgé o tẹ bá dẹ̀ ń lo oko yín ẹ má mú yàn lẹ́yìn o ní baálẹ̀ ti kú kọ́ lọ́fọ̀rún kẹ ó ní ọ̀rọ̀ rẹ̀ sì ń ya ẹ̀mí lẹ́nu táńtọ́ lọ ẹni tí a pè lọ́ba kò sáṣẹ lẹ́nu ni
ẹ jókòó bẹ́hùn ẹ sára yín ládàá ẹ gúnra yín lọ ṣé kò sí mọ́ ni ó sì sún ọ̀pọ̀ ọba wọn ní ọba bíi báyìí bẹ́ẹ̀ mọ̀ ni ẹ̀ baálẹ̀ ṣe báyìí torí pé tẹ́ ẹ bá di baálẹ̀ tó kù ẹ lè rò ká lọ́wọ́ ẹ ẹ̀yẹn baálẹ̀ tí wàá bí ní èsì ọ̀tà tí fàgbé bí ọ̀run rí rẹ lọ́hùn ẹ̀bìn àtọ́bàjọ́ ọmọ yẹ̀ sí ẹ lè rò ká lápá rẹ ẹ lè rí fúnpá ṣùgbọ́n tó bá ní ẹ jókòó ni. ẹ̀yin èèyàn ṣé kí olóyè Sunday Igboho ṣá máa bọ̀ ní nàìjíríà ṣe rò pé ààbò tó dájú máa wà fún olóyè Sunday Igboho ṣá nígbà tí wọ́n bá wá láti sin màmá wọn àbí kí wọ́n ṣe rọra dúró sí ìlú ọba tán wà kí wọ́n gbọ́ràn sí àwọn ìkìlọ̀ tó ń lọ káàkiri. ẹ̀yin èèyàn ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.